W.I.P àjọ tó ń rí sí ọ̀rọ̀ àlàáfíà lágbàáyé tẹ̀sí ní ẹ̀ka ní àwọn orílẹ̀-èdè tó lé ní bíi 50 tẹ láwọn èèyàn ń bẹ tó jẹ́ aṣojú yín wọ́n lè fẹ́ fún dókítà Olamide lámì ẹ̀yẹ akọni alálàáfíà ní gbogbo àgbáyé World Peace Icon of Peace kí lè rí lọ́bẹ̀ tẹ wá ru ọwọ́ ṣé kìí ṣe pé bóyá bó ṣe jókòó bóyá torí pé bẹ́ẹ̀ ṣe jọ jókòó yìí àbí bóyá torí pé nǹkan kan àbó ní nǹkan tí ẹjọ́ kí ni nǹkan tẹ́ ẹ rí lára dókítà pé nǹkan báyìí ni tẹ́ ẹ fi wò pé ó tọ́ torí àmì ẹ̀yẹ tá à ń sọ yìí kì í ṣàmì ẹ̀yẹ tí èèyàn fowó gbà àbí bóyá ó ti rí yín lẹ́yìn ojú afẹ́fẹ́ káwọn aráalé kí wọ́n gbọ́. àkọ́kọ́ ni wípé fún ìgbìyànjú tó bá ń wù mí tẹ́lẹ̀ ń gbọ́ mi káàkiri àgbáyé Dókítà Olamide tí a fẹ́ fún ní award náà ní ojúkòó tó wà lára àwọn awardees níbi program àtàfẹ́sẹ̀ tẹ́ bá wò Dókítà Olamide òun ṣe èèyàn tó lè fún wa ní owó tí a fa tó bẹ̀rẹ̀ fún ní award. ẹ má fojú dókítà mo ti fojú tẹ́ńbẹ́lú dókítà ààrẹ mẹ̀kúnnù ní mo fojú tẹ́ńbẹ́lú dókítà báyìí so tábà wíwá pé dókítà fi owó ra award ni ṣùgbọ́n mo fẹ́ káwọn èèyàn mọ̀ wípé lórí ètò yìí èèyàn tó bá ti wo Dókítà Olamide tipẹ́tipẹ́ lórí Kaftan TV láti Ondo wá ẹ rí i pé mostly nǹkan tí Dókítà Olamide máa ń sọ̀rọ̀ nípa ẹ̀jù ó ní ọ̀rọ̀ nípa ètò ààbò àti àlàáfíà tí Dókítà Olamide wà ní Ondo mo ti lọ sí Kaftan TV more than 5 or 6 times ara àwọn kan tí Dókítà Olamide tó sá máa ń tì sáwọn èèyàn tó máa ń ònìyẹn even nínú àwọn fọ́nrán kan tó kàn máa ń sọ báyìí pé kinní kan bó ọ̀rọ̀ àlàáfíà ni so tábàdà wà lè tó lè fún irú àlàáfíà ní opportunity ní position to hold irú ẹni yẹn àwa ò ní táwọn fún ẹni yẹn but I recognize ẹ̀ pé tọ̀ ọ̀gbẹ́ni yìí ń tà lẹ́yìn ààrẹ ní ìgbà àkú àwa náà kú béèrè lọ́wọ́ ṣùgbọ́n nínú ìwọ̀n àbá kékeré ta ní tabala fẹ́ gbé nǹkan fún yẹn gbé nǹkan tá a fẹ́ gbé nílé owó la fi ṣe nǹkan yẹn pé àwọn àmọ́ rírì nǹkan tó ń ṣe láti bá fi ṣe wúrúwúrú ni so and for anybody tó bá tún nípa W.I.P tẹ́lẹ̀ mọ́ àwọn ń tọrọ owó lọ́wọ́ anybody o kò sí nǹkan tó ń sọ pé lẹ́tà tá a ṣe sí ìdí asẹ́ni lẹ́tà sẹ́yìn gangan asẹ́ni lẹ́tà sí Dókítà Olamide ilé iṣẹ́ wọn Kaftan TV òun la sẹ́ndì ẹ̀ sí àyẹ̀jẹ́ kó yín àrẹ̀ sọ reason wípé ó jẹ́ nìkan tó ń project peace through program tí ó ń ṣe Yorùbá program tó ń ṣe ní Kaftan television reason nìyẹn. ẹ ṣe àtìrí báyìí ẹni pa ààrẹ mẹ̀kúnnù lówó lọ́wọ́ ààrẹ mẹ̀kúnnù lówó lọ́wọ́ bí ẹ bá sọ ààrẹ mẹ̀kúnnù lówó ẹ padà rẹ gbogbo.